àwọn olóyè tó ń ṣe joyè ńlọrin ni o. Àgbà àfà yín ńlọrin ni o ní Tìjàníyà. Wọ́n bọ̀ ní wọ́n bọ̀ láti. Ṣé ń gbọ́ o? Àfà Sálámọ̀sádò, Àfà Aládò. Àwọn èèyàn kan wọ́n ti kó sínú àdánwò Àfà Aládò. Àfà Aládò. Nígbà tá Àfà Aládò wá, ẹ máa gbọ́ o. Àfà Aládò wá fi ó wá ń Sálámọ̀sádò, àdó ń dáhùn. Lápẹ̀túwe, kéèyàn Àfà Aládò láti Nàìjíríà, ẹ̀kú wà nú àdó. Àfà wá ń Sálámọ̀sádò pé assalamu alaikum, wa alaikum salam. Àdó wá ń dáhùn. Àdó nígbà tó wá jọ communicate pẹ̀lú Lárúbáwá bóyá alábàtọ́jọ tí Àfà Aládò gbọ́. Ọ̀rọ̀ wà lórí ẹ̀ o. Gbàtọ́ wá gbọ́ tán, Àfà Aládò wá mádò. Gbàtọ́ Aládò wá mádò wá sí. Ó wá bu ẹbu sí onítọ̀hún ní ọwọ́ báyìí. Ó wá fọwọ́ gbà. Káì! Ẹbu yẹn wá dọ̀fẹ́. Ó wá wọnú. Àdó wọnú. Ọ̀gbọ́. Àdó ṣe kí ni o? Àdó. Kí ni mo tó bá àdó ṣe o? Àdó ṣe kí ni o? Àdó wá wọnú ara lọ. Ẹbu wá wọnú ara lọ. Nígbà tí ẹbu yẹn wá wọnú ara lọ, Àfà Aládò wá sọ pé ẹ máa gbọ́ o. Àfà Aládò ni mò ń sọ o. Bí ìdárúkọ ń sìn. Mo dẹ̀ lè dárúkọ. Wàláhì kò sí tó dì mí mú. Kò sí kankan tó dì mí mú. Ẹ mọ́ dárúkọ. Ẹ̀mí ò tẹ̀tí dárúkọ. Wọ́n ń jẹ́ ní tẹ̀tí ni. Ó ti yá wọn ti wá. Àfà Aládò wá fọwọ́ gbá ẹbu wá tọ̀fẹ̀. Ó wọnú ara. Àfà Aládò wá ní tó kọ́ ń sìn báyìí ni pé a máa ráyè màlúù báyìí àbí a máa ráyè àgbò báyìí. Àgbò 36 làfà Aládò fẹ́ gbà. Àgbò ìmẹ́ 36 ìmẹ́. Àfà Aládò ní fọwọ́ máa rà mẹ́ 36. Onítọ̀ wá Àfà Aládò káì Àfà Aládò lẹ́lẹ́yọ̀. Àfà Aládò wá onítọ̀ wá ó wá wu Àfà Aládò pé òun náà ti kọ́ kìíní yìí rí. Ìwọ Àfà Aládò mo òun ti ṣe kìíní yìí rí. Gbogbo ní tó ń ṣe òṣì ló ń ṣe kò nítumọ̀ sóhun. Onítọ̀ wá ní òun lọ pé ẹ bá wọlé tó ẹ bá ti lọ Nàìjíríà wà fún ilé Àfà Aládò ní irọ́ agbárakẹ̀dẹ̀ òun fẹ̀mí ara ẹ wéwu wọ́n máa kú. Àfà Aládò wá ń sọ fún onítọ̀ pé ó máa ṣe kí ni o ó máa ṣe kí ni o ó máa kú àfikún mú wá káwọn ṣe lọ rẹ lọ yẹn kó gbé owó wá kó kó wá sínsìn. Àfà Aládò náà lọ gbowó lọ́wọ́ ìyá wa kù 33 million àbí 30 million àbí 30 million ṣẹfà tó dúró fún bí 30 million naira báyìí nílùú bí lọ́wọ́ yìí. Àfà Aládò wa ó ń gbá gbogbo àwọn èèyàn ní Togo ṣe ẹ̀kọ́ níbẹ̀. Ó wá ń fi kíní yẹn ẹbu yẹn tó ń bù sí wọn lọ́wọ́ tó bá ti wọnú ara wọn á sọ fún wọn àwọn gbọ́dọ̀ ṣètùtù yẹn ni o àwọn gbọ́dọ̀ pa ẹran yẹn ni o. Ó fi gbówó lọ́wọ́ gbogbo àwọn èèyàn ṣe ẹ̀ka fún wọn lẹ̀ bàbá ṣe ẹ̀ka fún wọn lẹ̀. Ẹ tún wá wò lọ Àfà Aládò tún máa ń mú ìyàwó ẹ̀ káàkiri o. Ṣé ń gbọ́ o? Èmi ò sí mọ́ Àfà Aládò. Ó kún kẹ́kẹ́ ẹ̀rí tó jiná. Bàbá wa gbọ́ mọ́ o. Ẹ rí i pé ó fi rinlẹ̀ pé Àfà Aládò yìí ọmọ Ìlọrin ni, nínú àwọn olóyè ọba Ìlọrin ni, Tìjàníyà ni, ó máa ń mú ìyàwó ẹ̀ kiri, but èmi ò mọ àáfàá yẹn. Ẹ rí i pé jọ́ tí mo ti máa ń post fídíò yìí kò sẹ́ni tó gbé fọ́tò anybody sí rí, because ẹ̀dá tọ́rọ̀ mú dé mi tí ò bá ti sẹ́ẹ̀rí ọ̀rọ̀ lọ́wọ́ mi èmi kì í sọ o. Tí bá sọ ọ̀rọ̀ kan ẹgbà kí mo ti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́, tẹ́ni bá challenge pé kí n gbé jáde wà láì máa gbé jáde. Tí wọ́n jọ́ tó ń sọ̀rọ̀ yìí èmi ò mẹ́ni tó ń jà Àfà Aládò, kò bá ṣe gbogbo aráka kémi àti ẹ̀ máa wò pé ẹni báyìí ló ń jọ, èmi ò ní dárúkọ torí pé tí èèyàn bá gbọ́ nǹkan lórí mídíà tí wọ́n bá ti dá orúkọ yẹn fún ẹ, ẹlòmíì ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni kó lọ forúkọ ẹlòmíì síbẹ̀. Ṣé wá rí ọ̀rọ̀ tí Sheikh sọ yìí, Adele Aso, you are welcome. Ẹ rí pé ó fi allegation yẹn kan olóyè ọba Ìlọrin, ó túmọ̀ sí pé
tí a bá ti mú ẹni tó jẹ́ Alfa Alado yìí ó fìrà kúra yẹn ó fìrà gbogbo àwọn olóyè ọba ó fìrà wọn lára. Now ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ báyìí ṣé ti rí àṣẹ ló máa ṣẹ̀wọ̀n rárí kí mo wí àṣẹ ló máa ṣẹ̀wọ̀n rárí. Mo post kíní kan sórí péjì mi ní sínú àti ìjẹta kọ́ ni èmi kàn kọ sórí péjì tèmi ní tí mo lè kọ sórí péjì mi yẹn mi ò dárúkọ àáfàá kankan ṣùgbọ́n níparí ẹ̀ mo sọ wípé ẹ rí i pé gbogbo ayé ló máa padà mọ Alfa Alado ẹ ti lọ́dọ̀ àwọn ọmọ ìgboro lẹ́gọ̀fà náà pẹ̀lú ẹ̀ ájí màrú fún ọmọ ọ̀dọ́ àgbà lẹ́gọ̀fà mo ju lámbà yẹn ni mo ju lámbà yẹn mo wá wo ẹni tó máa kó sí lámbà yẹn torí mi ò kú dárúkọ àáfàá kankan èmi ò dẹ̀ mọ Alfa Alado ṣùgbọ́n mọ̀ pé àwọn èèyàn gọ̀ lórí mídíà yìí o àwọn èèyàn gọ̀ gan o mo ju lámbà yẹn báyìí ọmọ òpònú tó wà ní Ìbàdàn tó péré ní sáàkì yẹn ó rọ́ọ̀lù ní gbàngàn ó rọ́ọ̀lù dànù ní torí pé òun ló padà wá lọ sọ̀rọ̀ èmi ò dẹ̀ mọ̀ èmi ní Alfa Alado èmi ò ní tẹ́jà Alfa Alado but nítorí pé ọmọ àṣẹ ni àṣẹ lẹ́dọ̀ máa ṣe wọn rárí ẹni tó ń sọ ọ̀rọ̀ níwọ̀nba ọmọ ọgbọ́n ni ó mọ̀ọ́mọ̀ kóòdì orúkọ yẹn ó mọ̀ọ́mọ̀ kóòdì ẹ̀ sọ̀rọ̀ àwa náà tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mi ò nẹ́rì lọ́wọ́ white máa forúkọ àfáà kan sí èmi ò forúkọ àfáà kankan sí ṣùgbọ́n torí pé òun gọ̀ ọmọ orogun lòun tó máa ń torí bomi gbóná wọ́n wá rán pé kóun lọ jáde kó lọ sọ̀rọ̀ ẹ wá gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́ nǹkan tó sọ èmi kọ́ ni màá sọ ẹ gbọ́ nǹkan tó sọ o ìhun tó sọ leléyìí o òun ló sọ o ẹ máa gbọ́ ohun tó sọ o èmi kọ́ ló sọ ọmọ ọdẹ ló sọ ọmọ àṣẹ ló sọ arìndín ló sọ pé òun mọ Alfa Alado ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ ní sùúrù jẹ́ kí n play ilé mo fẹ́ play òun dànù. Àti delete yẹn kó ń bẹ̀. Ọmọ àṣẹ ló sọ bàbá yẹn gọ̀gàn sẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ iná kíní kan tá a dẹ́ bá parọ́ wèrè agínítì wèrè ló lọ mú wèrè rọ́ọ̀lù straight ni arìndìn fídíò ọ̀hún gan dàjàre ẹ kí n lọ play tó the truth yẹn gbà náà. Because ẹni tó ń sọ̀rọ̀ Alado pàdí ẹni ẹjọ́ wà ní ìyẹn tó sọ̀rọ̀ Alado ẹjọ́ wà ní sọ́dà bí wọn ló wá sọ pé kókó lọ dárúkọ ẹni tó dárúkọ ní o I don't know tó di pé o mention ẹni tó ń bá wí mention tó ń bá wí ẹni tọ́rọ̀ ẹ̀rẹ́ ìjọ mọ́rọ̀ Alado tó ń sọ̀rọ̀ Alado òun ni Sheikh èmi ò never dárúkọ àfáà kan mi sọ pé mo ní àṣírí Alado lọ́wọ́ lóòótọ́ mo gbọ́ àwọn kankan pé àfáà kan ó ju àdó sí àfáà kan lápò ẹ gbọ́ mi o èmi gbọ́ pé àfáà kan ó ju àdó sí àfáà kan lápò èmi ò dẹ̀ mọ àfáà tó ń jù lásán ju àdó sí lápò mi mọ àfáà tó ju àdó síyàn lápò torí mi ò nẹ́rìí ẹ̀ lọ́wọ́
ṣùgbọ́n mo gbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ju àdó síyàn kan lápò. Mo dẹ̀ bìlífù pé ohun tí n bá ti nẹ́ẹ̀rí ẹ̀ lọ́wọ́ èmi ò ní sọ. So that àwọn tó mọ̀ ń pa ọ̀rọ̀ àdó wọ́n ju àdó síyàn lápò tó bá nẹ́ẹ̀rí ẹ̀ lọ́wọ́ tó bá fún mi màá mọ̀ pé yes. Ẹ gbọ́ àfà wọ́n ní pé ju àdó sí lágbájá lápò báwo lọ́wọ́ àdó ṣe jẹ́ èmi ò mọ̀ ń pa ọ̀rọ̀ àdó mi ì lè sọ tí n bá mọ̀. Ṣùgbọ́n èyí tí Ṣèkíyù oníjìbìtì yìí Fáṣítù sọ yìí ó ṣe déédéé nǹkan tí ọmọ Yárò yẹn sọ. Ẹ wá gbọ́ lẹ́nu ọmọ Yárò yẹn bísímìlà. Mọ́ bàbá Mufti Ìlọrin wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́ ó dárúkọ bàbá Mufti. Ṣé pé ó dárúkọ bàbá Mufti? Ta ló sọ̀rọ̀ bàbá Mufti fún ẹ? Ẹ gbọ́ mi. Ta ló sọ̀rọ̀ bàbá Mufti fún ẹ nípa ọ̀rọ̀ Aládò? Ta ló dárúkọ bàbá Mufti? Ṣé pé mi ì dárúkọ Mufti kan bí kan sìn. Ìwọ ló ní pé ọ̀rọ̀ bàbá Mufti. Èmi ò mọ̀ ẹni tó sọ̀rọ̀ bàbá Mufti fún ẹ. Ìwọ ló wá forúkọ Mufti tó jẹ́ sí. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí Saheed sọ yẹn ìwọ ló mọ àáfàá tó ń jẹ́ àáfàá Aládò. Yóò máa nẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàntúrere. Ẹ gbọ́. Ní wọ́n ń dún màkúrú. Mọ́ta ni. Mọ́ bàbá Mufti Ìlọrin. Ta ló ní tọ̀hún? Wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. Ta ló ní tọ̀hún? Ta ló ń dún màwúrú mọ́ bàbá Mufti? Dárúkọ wọn. Ó dẹ̀ mú proof bí tí ẹni yẹn ti sọ wá. Ipe ẹni yẹn dárúkọ bàbá Mufti o. Ipe ọ̀rọ̀ bàbá Mufti lòun ń sọ o. Dá orúkọ ẹni tó sọ àti ibi tó ti sọ kó gbé proof ẹ̀ wá. Ọ̀dẹ̀ ni wise. Tó bá ń gbọ́ fọ́ tẹ́lẹ̀ ọmọ mugun ni ẹ àṣẹ ló máa give up wo tá bá fún ẹ̀wọ̀n bí yàrá yẹ ẹ̀dá wa tẹ̀lé ni a ní ó jura àwọn olórí mídíà yìí. Ẹ dákun tó bá wá ń sọ̀rọ̀ bàbá Mufti Ìlọrin dákun ṣé èmi lè wá sórí mídíà kí n máa wá dárúkọ Shehu Faruq Oníkíjìpá o kí n máa wá ní pé mò ń bú Shehu Faruq Oníkíjìpá ní Shehu Faruq Oníkíjìpá tí mo fara kín lórí ọ̀rọ̀ wọn lórí social media tí mo fara kín lórí ọ̀rọ̀ Shehu Faruq lórí social media tí mo mọ̀ pé nítorí ọ̀rọ̀ Shehu Faruq ni mo jẹ́ kọ́kọ́ ta lu ọmọ wèrè yìí tí mo pè ń gbà yẹn àbóyọ mọ ọdún tí mo fi tẹ̀lé Shehu Faruq Oníkíjìpá ni ọ̀dẹ̀ torí èmi ò bìlí pé èmi ló ń báwí torí mi ò ní dárúkọ owó àwọn Mufti torí mi ò ní ẹ̀rí àdó lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ àdó ló máa ń lu ẹjọ́ máa yanjú ẹ̀ ń sìn torí wọ́n lè dárúkọ bàbá Mufti ń sìn èmi ò mọ nǹkan pọ̀rọ̀ bàbá Mufti ẹ̀yin Shehu Faruq tí mo tẹ̀lé lódìdí ọdún mọ́kànlá mo tẹ̀lé Shehu Faruq ṣé o mọ̀ ni o ṣáà mọ̀ àṣà ń pàdé ń bẹ̀ àṣà ń pàdé ń bẹ̀ àbí wà sọ pé o mọ̀ pé inú àwọn àléfà Shehu Faruq Oníkíjìpá ni mo jẹ́ tọ́lọ́mbá dẹ̀ wá kádàrà pé áádá fáríkù bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ náà wú tọ́lọ́mbá ní pé ìpínyà dé láàrin èmi àti wọn bí salam kọ́ wà láàyè wọn èmi náà wà láàyè tèmi náà alhamdulilayi ọlọ́run ń gbé wọn ga ọlọ́run ń gbé mi náà ga alhamdulilayi ìgbàjọ́ ń polówó wa lọ́wọ́lọ́wọ́ ní kọ́lọ́ má bá ọlá bàbá Mufti jí Shehu Faruq jẹ́ kọ́lọ́ má bọ́lá tèmi náà jẹ́ ó mọ̀ pé ó jura wọn lọ ọ̀dẹ̀ ní ìdíwú ìlàsẹ̀ bí ilé rọ̀bíkà bẹ̀lẹ̀ ikima wàlìmọ́ ìzọ́tulẹ̀ asana láká ènìyàn fi ń sọ̀rọ̀ lórí social media ọ̀dẹ̀ ní bábú aya ní ọmọ rọ́ọ̀lù ó ti rọ́ọ̀lù ń sìn yìí o torí èmi ò mọ tó gbọ́rọ̀ bàbá Mufti o èmi ò mẹ́ni tó sọ̀rọ̀ bàbá Mufti o ìwọ ló dárúkọ bàbá Mufti o ó ti ń sin wọn ti ń gbé fọ́tò bàbá Mufti sí wọ́n ti ń gbé fọ́tò bàbá Mufti sí sọ́dà ìwọ nísìn ìhun tí ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu aṣièrè láti ń gbọ́ sọ́dà tí ń sìn ìwọ ló ń jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tí Saheed sọ yẹn ìwọ ló jẹ́ ká mẹ́ni tó ń bá wí because àwọn ò mọ̀ tẹ́lẹ̀ àmọ́ àní èmi gbọ́pọ́ ní ọ̀pọ̀lọpọ̀ fàdé sí ọ̀pọ̀ lápò mi ò mọ̀ nítọ̀hún náà mo máa sọkọ tí mi ò mọ̀ ń jà fún fásitì kúbi nọ́mbà ìfàtàbà ìyánu ó gbọ́dọ̀ ní ẹ̀rí kan tó fẹ́ sọ lọ́wọ́ náà lọ sọ ẹni tó ń dárúkọ bàbá Mufti Ìlọrin sọ ẹni tó ń dárúkọ ẹ̀ ó gọ̀gánú ayé wo ṣọmọ kó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sọ wípé
tó bá kọ tí ẹ̀wọ̀n o lè bá Saheed ṣe ẹ̀wọ̀n wàláì tàláì súnmọ́bì láìláì láwà inú àwẹ̀ ni mo wà yìí ọjọ́ ni ọ̀sẹ̀ ni oṣù ni ọdún ni wàláì wàá ṣẹ̀wọ̀n wàláì tàláì wàá ṣe ẹ̀wọ̀n mo tún búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí wàá ṣẹ̀wọ̀n tí ò morúkọ tí wọ́n ń pè mí ni abániwọ́ ọ̀ràn tí yóò dáná ń pè mí abániwọ́ ọ̀ràn bọ́ì kan nínú àwọn ọmọ Yorùbá nation nígbà kó sọ ọ̀rọ̀ kan ọjọ́ tó sọ ọ̀rọ̀ yìí ní pámí bọ́yẹn ni òun bẹ̀rù Ọ̀kanlọ́mọ o ó ní tí Ọ̀kanlọ́mọ bá ń run tó bá ń rún ọ̀rọ̀ mọ́ ẹlẹ́sẹ̀ wọn bí yàrá ìyá ẹ̀dá ò lè bọ́ mbẹ̀ àní wàá sọ bí tí wàá sọ ẹni tó dárúkọ bàbá Mufuti igo explain o igo explain tire no evidence igo explain tire no evidence àní ọdún mọ́kànlá lèmi fi tẹ̀lé ṣé Farouk ní kíjẹ́pà ó jẹ́ kí n fi àwọn fọ́tò kan rẹ̀ mi báyìí jẹ́ mi àwọn kíní kan rẹ̀ kò bí báyìí kó lè mọ àjọṣepọ̀ tó wà láàrin ṣé Farouk àwọn èèyàn ti mọ o ìwọ lè má mọ̀ kó n kọ́ lè mọ àjọ tó wà láàrin ṣé Farouk jẹ́ kí n fi kíní kan rẹ̀ wo bí báyìí kí leléyìí aliamani asalatu every Sunday America branch èmi ni first missioner èmi ni first missioner tó kọ́kọ́ jẹ́ àlééfà fún Shehu Farouk oníkíjìpá l'Amẹ́ríkà èmi ni first missioner jẹ́ n sọ fún ẹ dákun bí Ọlọ́run bá sọ pé ìpínyà wá dé wò ọjọ́ tí à ń ṣe fìdáhù fún ìyàwó olóògbé ajáwa Aminat ìyá tó bí Shehu Farouk oníkíjìpá ọjọ́ tí à ń ṣe fìdáhù fún l'Amẹ́ríkà lélẹ̀ ó ti di pé àfà màkóńdòrò yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá ń bàdígà nìyẹn bẹ̀ bàbá ń bàdígà lọ́wọ́ ṣọ blue yẹn Àyìnkẹ́ Ajákúdí ló tẹ̀lé yẹn èmi mo tẹ̀lé àfà wa àìnúrìdọ́ àwọn nìyẹn l'Amẹ́ríkà nígbà tá à ń ṣe fìdáhù fún ìyàwó ajá Àmínà nígbà tí ìyá kú kó lè mọ àjọ tó wà láàrin Shehu Farouk oníkíjìpá wò jẹ́ kí n fẹjọ́ tí wọ́n fún mi sátífíkẹ́ẹ̀tì hàn mí wò òun lélẹ́yìí ọjọ́ tá à ń ṣe fìdáhù fún bàbá lélẹ́yìí tó ti rí èmi bàbá ń bàdígà àfà àìnúrìdọ́ àwa nìyẹn dákun tó ti rí wò ọjọ́ tí wọ́n fún wa ní sátífíkẹ́ẹ̀tì lélẹ́yìí tí mo gba sátífíkẹ́ẹ̀tì branch missioner aliamani America branch wò òun lélẹ́yìí ọjọ́ fún mi ní sátífíkẹ́ẹ̀tì nìyẹn tó ti rí torí pé mi nìyẹn ajára mọ́ta ìyàwó Shehu Farouk oníkíjìpá jẹ́ fi Shehu Farouk gangan wọ̀nyí kó lè mọ̀ pé eré kọ́ o Shehu Farouk ní tó ti yẹ ọ̀kíní ẹlẹ́gbẹ̀ẹ́ wọn tó wá rí Sheikh Ibrahim náà wà ń bẹ̀ ọjọ́ àti lọ́ọ̀ṣì ẹ̀ lélẹ̀ tó yẹ tó wá rí jẹ́ sọ kíní kan fún ẹ inú àwọn ọmọ tó ṣe é dímọ́ tó tún ṣe àdíá fún Shehu Farouk oníkíjìpá lèmi wá torí pé ìyàtọ̀ wà nínú ìdímọ́ àti àdíá ṣé tí gbogbo ẹni bá lọ ṣe ìdímọ́ lọ́dọ̀ àfà láyé wọn máa ń rí báyé ẹ ṣe rí yẹn ó gbọ́ gbogbo ẹni bá lọ ṣe ìdímọ́ lọ́dọ̀ àfà máa lò yọ ni ó máa ṣe ìdímọ́ kú ni ṣùgbọ́n tó bá ń ṣe àdíá tó wá ń fi ìdímọ́ díẹ̀díẹ̀ kún lọ́lọ́run máa ní kọ̀rọ̀ tí wọ́n rí bí ọ̀rọ̀ tiwa ṣe rí yìí ṣé bá jọ pàdé ń bẹ̀ dáadáa kò sẹ́ni tí ó mọ̀ ní gbogbo àwọn àlééfà Shehu Farouk oníkíjìpá pé Ọ̀kanlọ́mọ ògbóṣì débẹ̀ mi ò dẹ̀ fi orúkọ Shehu Farouk ṣe nǹkan kan nínú ayé Ọlọ́run pè wọ́n léèyàn wọ́n ń lórúkọ wọn èmi náà Ọlọ́run ṣe mí léèyàn l'Abẹ́òkúta mò ń lórúkọ mi Ọ̀kanlọ́mọ ìgbà tí mo kọ̀ fẹ́ rẹ́gísítà estate tí mo ní ní Abẹ́òkúta ni mo join orúkọ mi àti wọn papọ̀ Ọ̀kanlọ́mọ Harmony estate mo join yẹn papọ̀ láṣẹ́rò l'Abẹ́òkúta tó dẹ̀ rí àìmọye ìrìn àjò ni mo ti bá Shehu Farouk rìn tó já sí wípé Ọlọ́run fún ara rẹ̀ ló dá mi padà sílé jẹ́ kí n fi mọ́tò yìí rìn inú ààwẹ̀ báyìí níbi ọdún 10 sẹ́yìn wo mọ́tò tí mo fi rìn yìí
inú ilé mi ló wà ńgbà yẹn o ìgbà tó wà nínú ilé mi tó yẹ tí èmi bá ń tẹ̀lé Shehu Faruku lọ sóde lọ béèrè lọ́wọ́ àwọn tí ó jẹ́ àlééfà wọn Shehu Faruku máa ń pè mí ní pé Sakiru ibo ló wà màá ní mo wà lábẹ́òkúta gbé kan wá ná àwọn ọkọ̀ bọ̀gìnì òdeyá gbé kan wá ná àwọn ọkọ̀ bọ̀gìnì tó gbà yẹn mo lo mọ́tò bíi 4 sí 5 mo ní Infinity mo ní Murano mo ní Chrysler I'm talking about 15 years ago mo ní Chrysler ọ̀rọ̀ tí mò ń sọ gbogbo àwọn àléfà ló mọ̀ you understand ojú ọ̀nà tí mò ń tẹ̀lé Shehu Faruku lọ láti ẹ̀yìn à ń bọ̀ láti sẹ́yìn ni Shehu Faruku ní kí n gbé mọ́tò yẹn fún bàbá Táwà wo mọ́tò yẹn ló parẹ́ tójú ọ̀nà yìí òun nìyí òun ló parẹ́ tójú ọ̀nà yìí bàbá ẹ̀yìn kíní ẹ̀ ló yọ yẹn òun ló parẹ́ tójú ọ̀nà yìí mọ́tò jẹ́ kí n gbà yẹn mo fẹ́ ta mọ́tò yìí ní o òun lélẹ́yìí ó parẹ́ pápátá sójú ọ̀nà òun lélẹ́yìí mo fẹ́ ta mọ́tò yìí ní o ẹ pé kò ní nọ́mbà o mo fẹ́ ta fún àbókí kan mọ́tò 4.5 million naira ńgbà yẹn àbókí yẹn ti deposit 2 million naira fún mi ó kù 2.5 million naira ni mo lọ gbé mọ́tò yìí lórí àtẹ ni mo gbé tẹ̀lé Shehu Faruku èmi àti wọ́n jọ ń lọ báyìí à ń tẹná lọ ọjọ́ yẹn ni wọ́n ní Sàràkí ń bọ̀ ní tẹ̀wùsírì tí à ń tẹná lọ ṣó yẹ jẹ́ pé ojú ọ̀nà báyìí ni bàbá Táwà Ismaila ló ba mọ́tò yìí jẹ́ sí títí di èní Shehu Faruku máa bèrè mọ́ ìṣòro mọ́tò mi àmọ́ nígbà yẹn ìfẹ́ ta ní sí wọn ò jẹ́ ká ríro ó gbọ́ ìfẹ́ ta ní sí wọn á ríro torí àgbà pé a lọ fi ṣe ìdímọ́ ni ṣọ́lọ́run ò wá padà wá pa mí lẹ́rìn ṣòtìrí ọ̀rọ̀ tí ò ń sọ yẹn ìwọ ló fún ààrẹ ló ní ohun tó wà lẹ́mìí ẹgbẹ̀rún Shehu Faruku ìwà tí Saheed Shittu kẹtorí ẹ̀ wá gbé wá sórí social media ọdún kẹfà rèé tí mo ti dá dúró ihun tó yà èmi àti Shehu Faruku ihun tó pa mí lẹ́kún lórí social media ni tẹ́bá fídíò mi kan tí wọ́n máa ń ṣò tó máa ń pé Ọ̀kanlọ́mọ ń sunkún ihun tí ó pa mí lẹ́kún ni ṣùgbọ́n tó pa mí lẹ́kún yẹn Ọlọ́run padà fi pa mí lẹ́rìn ẹnu mi ti tọrọ lénìí ṣùgbọ́n mi ò ní sọ ọ̀rọ̀ wàláhì tàlẹ́ ẹnu mi ti tọrọ ṣùgbọ́n àsìkò tí máa sọ̀rọ̀ ò tí ì tó tí bá máa sọ̀rọ̀ yín kọ́ lẹ máa fún mi nílé gòfà pé yá wá sọ̀rọ̀ because ọ̀rọ̀ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti fi sínú inú tíra tí mò ń ṣe lọ́wọ́ àyàtú fi Amẹ́ríkíyà tó ń gbà ìmọ̀ nǹkan tíra kan lọ́wọ́ mo ti fọ̀rọ̀ yẹn sínú ẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ wà lórí group gbogbo tó ń jẹ́ Al-Amani worldwide gbogbo Al-Amani worldwide ló ní voice yẹn lọ́wọ́ gbogbo Al-Amani worldwide lọ́wọ́ orí group yẹn ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ so that ṣùgbọ́n ihun tó lọ́wọ́ ní kó yà wá yẹn ó dùn mí gan gbà yẹn lóòótọ́ tó pa mí lẹ́kún ṣùgbọ́n mo padà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tí ì bá kúrò ń bẹ̀ Ọlọ́run lè má ní kí n rí ògo mi lò mo ṣe ń lò lọ́wọ́ yìí mo lè má rí lo torí pé kò sẹ́ni tó ń tẹ̀lé Shehu Faruku ní kíjẹ́ pa ń gbà yẹn tó lè ṣe ohun tá à ń ṣe yìí kò lè ṣe kò sínú ọmọ Shehu Faruku kan tó ń tẹ̀lé wọn tó máa ní kó fẹ́ ṣe ohun tí mò ń ṣe yìí gbólóhùn kan ni Sakirun ọ̀nà ọ̀dọ́run ló ń ṣe lónìí nẹ́ẹ̀tì yẹn ń gbọ́dọ̀ rí ẹ̀ ń bẹ̀ mọ́ amúrù ni ò gbọ́dọ̀ ṣe mọ́ nìyẹn ṣùgbọ́n gbà tọ́lọ́run ní kí n kó omi ṣógo mi ò tàn ṣùgbọ́n kí ni ọdún mo fẹ́ kó yé ẹ ní pé tọ́rọ̀ bá wà láàrin wa ọ̀tọ̀ nìyẹn ìwọ ló mọ ohun tó wà láàrin ìwà àti wọn tó fi lọ gbérú ọ̀rọ̀ yìí jáde ìjọba ló bẹ́ẹ̀ nìyẹn so that ọ̀rọ̀ tẹ wá ń play lọ́jọ́ máa wá play lọ fún yín ìwọ ló mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin yín tó fi lọ dárúkọ Shehu Faruku o so that ìwọ ló ń bẹ ọ̀bẹ kẹ́ni ẹ́ ẹ jẹ́ n tún bẹ̀rẹ̀ bisimilayi ẹ gbọ́ o ọ̀bẹ kẹ́. ní wọ́n ń dún màwúrú màwúrú. ta ló ń dún màwúrú màwúrú. mọ́ bàbá mufti. ta ló ń dún màwúrú màwúrú mọ́ bàbá mufti. wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. ta ló ń sọ̀rọ̀ àdó. Ọlọ́run ní jó dáa fún ọ. àmín 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 kún fáyẹ̀ kún torí mi ò sọ̀rọ̀ àdó ẹni tó ń sọ̀rọ̀ àdó ló fẹ́ fún ẹ lésì yìí máa gbọ́ o máa gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ àdó ló máa fún ẹ lésì yìí o máa gbọ́ ó yá bùlé pè. àdó jáde. bùlé pè. Ọlọ́run ní jó dáa fún ọ tó o bá ti gbé e jáde. ó dára ìmọ̀ nǹkan káwọn àfa aládùn máa lu àdó àfa aládùn láti continue. tí bá dárúkọ àfa tó ń lu àdó Nàìjíríà fún yín tó wá fi àdó lù wọn ní jìbìtì ní Kòtónú àbí ní. ní wọ́n ń dún màhúrú màhúrú.
mọ́ bàbá mufti Ìlọrin bọ̀bọ̀ yìí gángan. wípé yọ̀rọ̀ àdó jáde. Ó gángan. Ó dárúkọ bàbá ní bàbá. Ọlọ́run ní jó dáa fún ọ tó o bá ti gbé jáde. ẹ̀rọ abáyìn ìkọ́nà wa Ọlọ́rin ni o. Ní sùúrù ṣé o mọ nǹkan tó ń pè lọ́rọ̀ yàtọ̀ sọ́rọ̀ ni? Ṣé o mọ̀ pé ẹ̀kọ́ mídíà yẹn máa ń kọ́ ni? A ní gbogbo ohun táwa kan ti ṣe kọjá ní mistake ìwé ọ̀gbọ̀dọ̀ fi ṣe wá mọ́. Ìwé ọ̀gbọ̀dọ̀ ṣe wá mọ́. Kí ló kàn mí pé àwọn àfáà méjì kan ń jà. Ìlàkùn àfáà kìíní Ìlọrin ni, àfáà kejì Ìlọrin ni. Gbogbo wọn ní central command ńlọrin. Tí Emir bá pé wọn sí lọ́wọ́ wọn yanjú ẹ̀, èwo ni tiwa? Èwo ni tiwa? Central command wà nílọrin. Central command wà gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ń sìn. Tó bá lọ ní bá dá sí ń sìn tó bá parẹ́ ẹ̀ dákun èwo ni tèmi. Ṣé wá bí pé mi wá gọ̀ bí ti yín tí tẹ́lẹ̀ èmi máa ń control ọpọlọ ṣẹ̀kiri tí bá ti jù ní lámbà báyìí ó máa fò jáde ni. Ó máa fò jáde ni. Ẹ wá bẹ̀rẹ̀ lórí lámbà yẹn pé mi kémi jáde. Dey play máa sọ̀rọ̀ lọ. Gbogbo ohun tó o fi dùnú kó jọ owó fẹ́ kún tà á dànù tó o báyìí.